òkè túlútúlútúlú ìgbó àṣàbàrí ìgboro níwájú olókun àṣàbàrí ò ní kọjá olókun ìlú kò ní kọrẹsẹ̀ túmọ̀ sùn tọ́ba dídọ́ ọjà ẹ bá ń wá àṣàbàrí wa tọ́ba dídọ́ eré ẹ bá ránṣẹ́ olókun lọ gbàdé ìyàsá wọn bá ìyàsá tọ́ba kalẹ̀ wọ́n bọ́ alẹ́ ìyàwó a ìsìnkàn wẹ́rẹ́kẹ́ gbàlẹ́ olókun lọ mọ̀sógbó mọ̀sógbó èjì ní gbé yọ̀gbà tì mọ́lẹ̀ kan ẹ̀yin ọmọ rán abẹ́tìtì òkú ọkọ̀ kékeré kẹfà ó dùn pẹ̀lú ní gbé ní yẹ̀rọ ló wọ́n bá mọ̀só dára mọ̀só wù mí tọ́ba dùn gbé ọmọ àjọpọ̀ nípa ìgbà níbi owó gbé so ìrèmùgún ọmọ àwùṣẹ ìrèmùgún ọmọ àwùlẹ̀ wúwo èjì lọ́mọjọ́ ọmọ àwùṣẹ àgẹ́sì àkáwọ̀ ìyẹ́mú alábẹ̀yọ ní ilé ọkùnrin ìlọ méjì ní tọ́ba dúró jì àwọn ìfẹ́ ọkọ̀ mi ará alágbègbè ọmọ akẹ́ ká kọ́lọ́rọ̀ ọ̀gá gbọ́dọ̀ lọ́rọ̀ èjì lọ́gbọ̀jọ́ bá ẹ̀ ọmọ pé bàbá ṣe lórí ọpẹ́ láàdú ọmọ pé mo dúpẹ́ àwọn bàbá rẹ ni bàbá rẹ lóbi òun wà ọjọ́ bàbá rẹ ni onífọwọ́sí wíwélé bàbá rẹ ọ̀tọ̀lọ́mọ àlè ọ̀tọ̀làbí ìjábí lọ́rùn ọmọ èkúté ilé bàbá bí ogún wọn bí jẹ̀ǹjẹ̀ wọn bí wọn bí ní kí wọn adé ẹ̀bí wọ ọ̀bíà ọlọ́mọdé ọláyé bàbá ìfẹ́ mọ́ sàgbà bẹ̀rù kò sí tí fi òtí ẹ̀ lè fi sí èjìrí ọmọ méjì arọ ògòdì ẹ̀yin lọ́mọ ayé ló ń fẹ́ nu ọkọ̀ mi ará alágbẹ̀dẹ ní ìgbẹ́ ọmọ ọlọ́kọ̀ ilé sìgá káàkiri ní bàtà àkáwọ̀ yẹn mú alágbẹ̀dẹ bàbá máa sùn ọkọ̀ mi ará alágbẹ̀dẹ ní ìgbẹ́ ọmọ ọlọ́kọ̀ ilé sìgá àkáwọ̀ yẹn mú ọmọ ìrẹ́pọ̀ ní bàtà àkáwọ̀ yẹn mú alágbẹ̀dẹ bàbá máa sùn alágbẹ̀dẹ yìí tẹ́wọ́ gbowó wà ní ẹ̀júlẹ̀ ọmọ yìí ní èrè ló ti bọ̀ lọ́rùn èrè ló ti bọ̀ lọ́rùn lọ́pọ̀lọpọ̀ èmi náà ní kó alágbẹ̀dẹ alágbẹ̀dẹ ọ̀gá lọ́wọ́ fínà alágbẹ̀dẹ ọ̀gá lọ́wọ́ tàlàkà wọ́n máa ṣe lọ́nà òkú balẹ̀jì lọ́gbọ̀jọ́ wọ́n máa wọ́n ní ìjẹ èsì pọ́sẹ̀ gbẹ̀rì kó foyín yóò jẹ́wọ́ yóò mọ̀ pé alágbẹ̀dẹ ọ̀rọ̀ ìrè ló ti ń bọ̀ ọ̀pọ̀pọ̀ fún wa èmi náà ní mùsùlùmọ̀ yẹ̀rọ àdọ́kọ ní gbangba níbi owó gbèsò ọmọ àdọ́kọ lójú àgbàrá kéèyàn rìn kọ́ máa ń dà sí wọn ò wulẹ̀ wú fínà nínú ẹlẹ́nu alágbẹ̀dẹ gbèrè owó wọn gbọ́ bọ́bá yà ságbẹ̀dẹ. àwọn ọmọ olúwo mi wò lù. olúwo lù. kábíyèsí ọba tó ọba adéwálé mẹ́rà láàfin ara ọba adéwálé olúwo ọmọdé ọba ìwọ ọmọọba káàdì sọ̀rọ̀ ọmọọba tó lú mèrè ìwọ ní kọ́kọ́rọ́ ìwọ onílẹ̀kùn ẹrú wẹ́wẹ́ la fi ń delélé bàbá rẹ̀ lórí ọmọ bàbá kọjú sí máa ní wo máa kọyìn síbí máa ní wo ìwọ ìwò tójú dẹrẹ pé tẹnu rẹ̀ kákò ojú dẹrẹ òjá mọ owó pẹ̀lú ẹni lọ́mọ wọn ìṣàlẹ̀ ọba àbí ìlẹ́sù aráàlú ọ̀hún ilé èṣù ọmọ náà gẹ́gẹ́ bí ọwọ́ aṣọ ayédòkó bàbá ògbógbàjà ògbóròsọ òpópó ọ̀rọ̀ bíi ti ilé lágbèfọ̀ ilé lágbèrè òpópó ọ̀rọ̀ bíi ti ajagun òpó ọ̀lọ́rọ̀ ẹja kọjú ẹ síná iná ọ̀lọ́rọ̀ ẹja kọjú ẹ sómi omi ọ̀lọ́rọ̀ ẹja kọjú ẹ sẹ́rùn ẹ̀rùn gangan bàbá gbẹ́dọ̀ gbẹ́dọ̀ ayé àfọ̀já ilẹ̀ dóbò làwọn ayé mọ́ríléwá ilẹ̀ farun lójú omi ọ̀lọ́rọ̀
àgùntàn gbogbo lẹ́rùn ní polówó ètùtì ọ̀pọ̀lọpọ̀ èrùn bí wọ́n pawọ́ pọ̀ wọn ò lè sun èṣù yálé èṣù yá oko ìwànú ìlójú mi ò tó ojú mi tó mọ̀jà lé lọ́dún ẹ̀rù tó bàbá yín ìlọ́nà lè wà lájà odò mi àfúnlọ́gọ̀ níyẹ̀rù odò mi tó lá tí bàbá yín ṣáájú wọn kì í yàgbọ́n ní amúgbùdérin tẹ̀rí wọn gbọ́dọ̀ jọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ọ̀sá ìbọ̀ èṣù ṣe bí àgbàgbà kábíyàwó èṣù ṣe bí ohun lóko lórí jẹ kìràkìtà èmi èṣù méjì àdìgún akẹjọ ẹjọ ìjọba èṣù òdòkó èṣù òdòdó èṣù bá ti jí èwo ní kóró máa mú panu àbẹ̀yìn èṣù aráàlẹ́ lọ́yún ilé èṣù ọmọ ìpẹtẹ tí a sọ ọmọ mi àìdòkó oníjà àbò ìlàjà ìwọ olódò ọmọ ó kí àwọn ọlọ́pàá náà ṣe é lórí kí ọlọ́pàá lórí kí. Ibo ni o yẹ sọ gbogbo dájọ́ olórí olóògbé Àná ìlú kan náà ti wá. Ibo yẹ sọ ẹ̀yọ́ máa ń bàtà nílò orí ọ̀dọ́ ọ̀gá àgbẹ̀ ìgbìjẹ̀ àwọn máa fi ìka ọ̀pọ̀jù. Nígbà tó bá jàmọ̀ jàtá ìkára ọ̀gájú lẹ́rú Ìbàdàn lọ́mọ ọmọláìpọ̀ ìlú Òkúmọ́lá ìlú Àjàyí ògidì olú onígbàgbà ìpọn ọmọ ogun oṣù ìfẹ́dà ẹni Àjàyí gbàgbà tí ò lè gbàgbé ìgbọ̀nmọ̀gbọ̀n ẹni gbàgbà Àjàyí gbàgbà lẹ́nu kankan ẹni àní ọmọ wọ̀ bàbà ní lóde lẹ́kùn ìgbẹ́ bàbá sí ìlànà pé láàfin níbẹ̀ bá pàdù sí ìlànà pé lókè àgbò níbẹ̀ bẹ́ pẹ̀yẹ ní àlàkẹ́ sí ìlànà pé lókè ààrẹ tiwa ọmọ arógun mọ́sà ogun bá nígbó òdòlú ogun bá ọjọ́ bóde ìwọ̀dà ogun bá mi nípa àlà mọ̀ tẹ́lẹ̀ mọ̀ gbẹjọ wà ọmọ sọ pé òun ògùn ọmọ sọ èmi ló gbogbo ẹ̀ ní ìlọ ogun àjàwẹ̀ ọmọ ẹ̀sọ́ òun jojúmọ́ ogun lè bàbá ìṣú yìí lọ ẹ̀ lè jagun títí káyọ̀ máa fọ́ lè díẹ̀ jagun títí káyọ̀ máa fọ́ lè díẹ̀ olè bàbá yé ewúrẹ́ olè bàbá yé ìgbàgbọ́tàn olè tí wọ́n ká sọ kẹ́wù kọ́ eléyìí fẹsẹ̀ ìgbọ́sẹ̀ sílẹ̀ olè jagun títí káyọ̀ máa fọ́ lè díẹ̀ olè bàbá yé ewúrẹ́ olè bàbá yé ìgbàgbọ́tàn olè tí wọ́n ká sọ kẹ́wù kọ́ eléyìí fẹsẹ̀ ìgbọ́bìnrin ẹ̀yẹ lọ́dún lọ lójú àgbo ìgbọ́bìnrin ọba pupa mọ́ ìlànà
ọmọ ọfà ọmọ akó ọmọ ọfà ìlọfà kẹbí ọmọ alẹ lókun obìnrin ìfìwò yẹsọ ọmọ apẹ ilé ọmọ àfihàn lójú ọmọ ẹpẹ ìpẹ kóòtù ẹsẹ lẹ́yìn ọrùn ẹgbẹ ọjà sí olùkọ ìdí ó lè ro bàbá ní fẹ́ wọ ṣọṣọ wọn fi dàgbò sùn méje ọfọ ṣọṣọ wọn fi dàgbò sùn mẹ́fà ọmọ wa ń sunkún wọn sọ pé òun ògbókun ìwọ ọmọ máa sunkún mọ èmi ló gbókun ẹmí ìlọ lókun adé ọmọ olórí ogun takótì kan ọmọ ẹbù ọfà ọmọ agbọ́ ti kúyọ̀ ọmọ ra ọmọ agbọ́ sásá mọ́sá ọmọ agbọ́ yàyà mọ́yà ọmọ agbórí oko ṣọ̀ṣọ́ gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ lọ́sọ̀ọ́ bàbá ọ̀ṣunṣọ́kù lókun adé ọmọ olórí ogun takótì kan ọmọ ẹbù ọfà ọmọ agbọ́ ti kúyọ̀ ọmọ ra arógun mọ́sá
bóyá ọmọ olódò owó ni àfọ. Ọwọ́ ọmọ gbogbo. Ògèdè jẹ́ àṣùwà lóde. Owó mẹ́ òkú mẹ́ òkú jẹ́ òkèwé. Dẹ́ni bá lọ sòrè lọ́wọ́ ọ̀dọ́dọ̀ ọ̀dọ́dọ̀. Dẹ́ni bá lọ ọmọ olódò owó ni àfọ. Ọwọ́ ọmọ ọmọ olóbì kan wọ́n wọ́n ti wọ́n òṣòrè ọmọ olóbì kan ọmọ tí wọ́n ìtọ́ dára àwọn ọmọ ẹni aró olúkanu tí ọ̀dá àwọn olóògbé ọmọ olóbì sẹ́mi ní àkókò dání bọ̀dá òkú dání bọ̀dá òkú ọmọ olóbì tẹ̀lé ọmọ olóbì bí ó tó bàbá àti òkú ọ̀pẹ̀ kú àrò olóbì àkóso sáyọ́ sáyọ́ dání bọ̀dá
ọlọ́dẹ lápá òkú làwọn náà ọlọ́dẹ lápá lóde kọ́tẹ́ kojú rẹ̀ lápá mi òkú sọ̀tà ní fọ́ọ̀mù ìyẹ́fọ́ olówó lé dada ní mọ́mọ́ ọ̀dàrú òkú sọ̀tà téèyà níyẹn ìwé olùkọ́ ọ̀dọ́mọdé ìyẹ̀wò ọlọ́fà àbàbà ọ̀dọ́mọdé ọ̀dọ́mọdé ìdó dàdú sẹ́yìn ní ìtọ́lẹ́dẹ́ ẹ̀rù ìdó dàwà ẹ̀rù ìdó àtàkùsà nígbà ìṣúná ayé àtẹwé ìpamọ́ ní ẹni fún ẹni ọ̀nà ọmọ ẹgbẹ́ òun ìgbésà ọmọ abá àgbẹ̀dà ìgbésẹ̀ níbi ìsáná ìlélẹ̀ ọmọ wa nínú náírà
lásán àwọn òde ìjọsà ìjọba ní ọjà ìwọ àfẹ́ wá ìwọ ìlú ṣẹṣẹ ìwọ òrèlè ìwọ ìkéde nínú ìjọsà èmi òrè èèyàn tí ò gbówó wo ìrànwọ́ bí àwọn bàbá rẹ̀ tẹ́lẹ̀ sọ àwọn ọmọ ogun wọn tẹ̀lá tẹ́lẹ̀ sọ àwọn ọmọ ogun wọn tẹ́lẹ̀ sọ àwọn ọmọ ogun wọn. Bye.
alábẹ́ ní ìgbẹ́ ọmọ ọlọ́pẹ̀ ọlọ́pẹ̀rẹ̀ àkáàrùn ọmọ alábẹ́ ẹgbẹ́ ọ̀nà èrè ní ṣe ní òkú ẹmọ lóògùn yàgò yóò ṣe olóòrè àgbègbè yóò ṣe olóòrè àgbègbè tí wọ́n bá ṣe ní èrò ní tọ́kú bẹ́ẹ̀ ní ìgbẹ́ ọmọ arúgbó fún ìrọ̀ àdáàbò.
orílẹ̀ làbọ́kí òkè aláyélúwà ọkọ̀ ìlú ti ìlú Lalupon kábíyèsí onílálùpọ̀ ti ìlú Lalupon His Royal Highness ọba amòmíǹde àrígbàbùwọ́ kábíyèsí tó kí yóò àgbéjì ní àkọ́kọ́ ti gbogbo ìlú Lalupon mo kí kábíyèsí mo wá kí àwọn ilé ìbò ẹgbàdínláàyè nínú ọkọ̀ ìbò fi títì tí wọ́n ní behind every successful man there is a woman mo kí olórí kábíyèsí olórí àtúnṣe ìbípẹ́ láṣẹ Olódùmarè àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀nyàmọ̀nyàn wọ́n ní apẹ̀tẹ̀ bí yẹlé àbí òyẹlé bí apẹ̀tẹ̀ bí bá yẹlé a ní gbúrúkẹ́ ẹnu bọ́pẹ̀tẹ̀ bí bá yẹlé ní gbúrúkẹ́ lẹ́yìn ọrùn bí apẹ̀tẹ̀ bí bá yẹlé a ní ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ẹnu yàrá gbúrúkẹ́ ẹnu lórúkọ tá a pè oyún gbúrúkẹ́ lẹ́yìn ọrùn lórúkọ tá a pè ọmọ ọ̀ṣọ́ ọ̀ṣọ́ ẹnu yàrá lórúkọ tá a pè ajé láṣẹ Olódùmarè láṣẹ àwọn alálẹ̀ olórí gbogbo tí mo rí yìí Olódùmarè á fi ṣìbẹ́ yín láàfin kábíyèsí àgbéjì ní àkọ́kọ́ onílálùpọ̀ ti ìlú Lalupon lábẹ́ bẹ́ẹ̀ mo tún kí kábíyèsí mi ìmùlẹ̀ mi àwọn mi afúnilọ́wọ̀bẹ̀ bùjẹ́bùdànù kábíyèsí sí ọ̀nà nàtọ́wọ́ kan kábíyèsí àwọn abọ́ìsí gbòòrò òmìnirí àkọ́kọ́ ní gbogbo ìjẹ̀ṣàlá onígbègbè ìlú ìgbòho kábíyèsí ọba hakurosa ọlọ́tún onínú ẹ̀sọ́ òmìnirí àkọ́kọ́ kábíyèsí kábíyèsí lórí títẹ̀ ló gbé lẹ́sẹ̀ o ẹ̀ṣẹ́ fún ìgbẹ́kú gbogbo ìgbà mi tí bàbá ìbá tí mo pa aṣọ ní ìlú Lalupon nígbà tí mo gbé ní afẹ́fẹ́ tí mo tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ wípé mo mà rárá lẹ́yìn ilé orí mo mà lórí olóńgbò látẹ̀ ọdún kan náà ń bẹ nílùú Lalupon tí wọ́n ń gbè lọ́dún ọba lógo àwọn ẹ̀mọ̀ báwọn ní sínẹ́ẹ̀sì wa àwọn tá a bá ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ àní ọgbọ́n tá a fi máa ń lẹ́yìn èèyàn bẹ́ẹ̀ fi jókòó pé hey mo fẹ́ gbọ́n tọkùnrin ìfẹ́ sọ bẹ́ẹ̀ àwọn ọmọ Lalupon tí ẹ ń bẹ ń bẹ nígbà tí mo fẹ́ sọ ọ̀rọ̀ ọdún ọba lógo wọ́n tún gbé àpótí bí ìgbẹ́nà sí ibi ẹdún yẹn ni nígbà tí mo fi ata àti rodo tí mo fi magí tí mo fi yọ̀ sí pé ha ìlú kan bẹ tó ń pè ní ìlú Lalupon àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí wọ́n náà wọ́n lọ ìlú Lalupon àwọn tí wọ́n jẹ́ tourist wọ́n náà wọ́n wà sí ìlú Lalupon àwọn tí wọ́n jẹ́ ìlú Lalupon yìí tó ṣe wípé àṣà àti ìṣe ni wọ́n gbé dání wọ́n náà wọ́n pè ní ìlú Lalupon pé irú ìlú rèé tí wọ́n gbé àṣà àti ìṣe dání ní sẹ́ńtúrì tá a wà yìí 21st century tí wọ́n lè sì gbé àṣà àti ìṣe. bí èmi ti fẹ́ forúkọ kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba mahmood ìṣọ̀lá balógun alẹ́ òkúlọ́bí ẹlẹ́ẹ̀kejì èmi ti fẹ́ forúkọ wọn kí bàbá káàbọ̀ àwọn ni wọ́n ṣojú kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn níbi ayẹyẹ tí wọ́n ti fi sí adájọ́ àgbà yányán tí wọ́n ti ṣe retirement lónìí bàbá ni wọ́n ṣojú kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn níbẹ̀ bẹ́ẹ̀ bá sì rí àǹkárá tí olórí tó wọ̀ tẹ̀lé wọn ẹni bí àǹkárá tí wọ́n dàpọ̀ àǹkárá tí wọ́n mú níbi ayẹyẹ ìfẹ̀yìntì adájọ́ àgbà the Lord Justice Bishop tí ń bá kábíyèsí Olúbàdàn tó lọ. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, wala hawla wala quwwata subhana rabbika rabbil izzati amma yasifun والسلام على المرسلين والحمد لله رب العالمين
adúgbò ní ọ̀dọ̀ ọlọ́run. Alhamdulillahi Rabbil Alamin. Adúgbò Bàbí ìnáni mọ̀tàṣákìrọ̀. àánú tí ọlọ́run ṣe fún àná àlàbìlẹ̀ gbogbo bí ìmọ̀nì. Ẹni tí ó sọ ilé ìwòsàn tí wọ́n ń fa ní sílá. Mọ̀tàṣákìrọ̀. Àwọn afi ọ̀pọ̀lọpọ̀ ọba náà kọ́lọ́ ń sàmúra Alhamdulillahi. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gẹ́ ẹ̀sánàmù. Àwọn àrí àlọ́dún ọ̀sán àbí ànábì àtàwọn bá ń bọ̀ sí. Ọlọ́run ọba ìdí àjọ ọ̀rọ̀ parí wa. Àmín. Bákan náà ní pé gbogbo àwọn tí wọ́n bí wa, àwọn tó ń kọ́ wa, àwọn tó ń lọ láyé ọ̀rọ̀ ọba sàánú wa. Àmín. Àwọn tó ń bí ọ̀rọ̀ ọba tó wọn. Àmín. Àwọn ní àti ní ọ̀pẹ̀lẹ̀ fún ọba. Tó bá ti ń tó kí ní ìlẹ́fù ó ti wà. Àwọn olóòrùn ìgbà fún mi, mo tó ìgbà lọ́ba tó ti lé Àmín. àwọn tó ń gbé nígbàdà, mo tó ìgbà àwọn ìgbà tó ìgbà 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 Àmín. owó sí ìwé sábà wọn gbàgbé ara wọn. Gbogbo àwọn olóòrùn pátá wọn gbàgbé ayé o. Àmín. Àwọn tí wọ́n fúnlé ìwé tí wọ́n wọlé bá màsí ìgbà pass owó ẹ̀dá àgbẹ̀tì yìí. Àmín. Ìyá ìyàwó ìjọba àgbẹ̀tì yìí. Ọ̀dà àlẹ́ àkáyọ̀dà. Sallallahu alaihi wasallam. Bàbá mi gbọ́dọ̀ ètò ìbí. Wọ́n ti gbé ní àwọn bàbá tí ó rò ju àjọ àkálẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wọn ni wọ́n lọ ní gbọ̀ngàn ńlá. Onídàájọ́ àgbà. Honorable Justice Moshood Akínfẹ́mi Abbas. Òbí náà ni ìtayà tó ṣẹ̀ṣẹ̀ wọ táìtù lọ o. Wọ́n ìtayà ni wọ́n ìtayà o. Nítorí pé mo wà níbi tí bàbá ti gbá bọ́ọ̀lù lọ́sàn-án àná ní Olúbàdàn stadium. Èmi àti Justice Moshood Akínfẹ́mi Abbas. Mo wà níbi tí wọ́n ti gbá bọ́ọ̀lù lọ́sàn-án àná ní Olúbàdàn stadium. Bẹ́ẹ̀ tó fi yé wọn wípé bàbá mi tẹ́yà ni wọ́n tẹ́yà. Ẹ jọ ọjọ́ kí nígbà tó mọ́ dáadáa. Ẹjẹ́ bí atẹ́gùn kò dé sí bàbá mi dáadáa ọjọ́ kan. Ibi tí wọn múlò dé ìlọ lọ́kùn ṣe. Wọ́n lẹ́ni tá a bá ti orí ẹ̀pẹ́ nìyẹn. Àwọn àjọlọ́dọ̀ sọ pé ibi pọ́pọ́lọ́ ọ̀fẹ́ ní jẹ. Wọ́n jẹ ewé náà. Atáyéṣe tí ìlú Lalupon wọ́n ti wọ àárín bàbá yìí. Àwọn olùkọ́ pé ni wọ́n tẹ́yìn. Torí bàbá owó èèyàn ilé mi ni wọ́n kó èèyàn mọ́ra àti onílé àti àlejò ni wọ́n kó mọ́ra. Bàbá àti yẹ̀yẹ́ Táyéṣe ti ìlú Lalupon ni wọ́n jọ kọ́ wọ́n rìn. Nígbà tí bàbá ti dé, láì fi àkókò ṣòfò, bàbá wa àkúnyẹ náà wọ bẹ̀. Bùjẹ́ Bùdàlò ẹlẹ́yin tí àánú. My Lord Honorable Justice Moshood Akínfẹ́mi Abbas. Justice Abbas. Justice Abbas. Ẹni tí ọ̀bá lọ Justice Abbas nípínlẹ̀ Ọ̀yọ́ ìgbò lọ́wọ́ ọ̀yá ẹ̀. Ẹni tí ọ̀nà Justice Abbas lórílẹ̀-èdè Nàìjíríà kò lọ́wọ́ ọ̀yá ẹ̀. Kò sí àkókò mọ́, a sì fẹ́ fún àwọn bàbá náà kókò. Ẹgbẹ́ tí wọ́n ní ọ̀rọ̀ sí ojú àbọ̀ nípa bàbá. Gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n ìpẹ̀lú bàbá gbogbo yìí ni mo kí o. Tí bá ń kí wọ́n ẹgbẹ́ fún
àlàyé dáwà náà yá ilẹ̀ oṣù ilẹ̀ ọ̀dọ́. ìyẹn ti ya gbogbo yẹn tẹ́lẹ̀ tó. ṣùgbọ́n gbogbo yìí mo fi ọlọ́kùnrin rẹ̀ nígbà kíkí. mo fi ọlọ́ bàbá yìí justice abas bàbá onírúurú mo fi kí gbogbo yín. ẹja tẹ́bà yà kẹ́ ẹja tẹ́bà yà. ẹgbẹ́ àbàṣà ẹkún iṣẹ́ takuntakun nípínlẹ̀ ọ̀yọ́ tẹ́ǹtì àṣẹ́jì láńgbẹ̀ yìí kò ní dàrú láṣẹ olókùnrin rẹ̀. mo kí honourable justice Mudashiru Omiyemi retired justice of the court of appeal retired mo kí isa welcome sir hello welcome sir àwọn àrí ìpínlẹ̀ bára wọn ṣe mo kí alájì Mr. Akíṣọlá still works. Bàbá mo kí àwọn ìyàwó náà mo bọ́ sórí àwọn kábíyèsí wa mo kí àwọn ọ̀tọ̀ kí ìlú tí wọ́n wà níbí mo wá fi àkókò kí ẹnìkan wa tó jókòó bíi Justice Moshood Abbas wọ́n ṣe dáadáa ìjà rẹ̀ fi dá wọn lọ́lá yìí ààrẹ Atáyéṣe ó jẹ́ ààrẹ nínú ìtumọ̀ Yorùbá pẹ̀lú àwọn tí a bá jù wá lọ tí a wà míì àwọn tá a bá ti jẹ́ ìrìn àbí 80 àbọ̀ ààrẹ nínú Yorùbá kéṣe kìí sí àwọn ilé ìwọ̀n sọ wípé apàṣẹ wà ààrẹ tí wọ́n ń pè Yorùbá máa ń pè ní ààrẹ ni ẹni tí máa ń mú ẹkún omijé kó lójú èèyàn ẹni tó máa ń mú alátúnyàn tábà wà rò má Atáyéṣe a rí wípé ìdí tí a fi fún ọ̀rẹ́bí justice Abbas tí ń fẹ̀yìn tí lọ́wọ́lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ síwájú rẹ̀ gbé retired kò tí ì wà retired is retiring èèyàn pàtàkì ni oyè tí a ń dá lóde èèyàn pàtàkì ọwọ́ àdàbí ẹni pé wọ́n ń tẹ̀lé àpẹẹrẹ ni kábíyèsí his imperial majesty olùbàdàn Ìbàdàn wọ́n ti gbá oyè nílànà ẹ̀rí kótó ti gbé wọ́n di Olúbàdàn. Ẹ̀kẹfà Olúbàdàn tó wà bẹ́ẹ̀ ní ìsìn Chief Lékan Àlàbí wọ́n ti gba oyè ní lálùpẹ̀ rí. Ọmọbìnrin ọmọ Ìbàdàn olókìkí ìgbà tó ti di olóògbé Alájà Suliat Adédèjì ó náà ti gba oyè bí rí. Lálùpẹ̀ yìí kàn fi oyè káàyàn ní ọrẹ láì jẹ́ pé ọba dé èèyàn tí ó jẹ́ ara wa tó sì ṣe dáadáa sílùú. Kábíyèsí Olúbàdàn Ìbàdàn ọmọ Lálùpẹ̀ ni wọ́n. Àwọn àtòbí wọn gbé Lálùpẹ̀ railway station dáadáa. Wọ́n bá wa tán. Olóyè Lékan Àlàbí kó lè jẹ́ pé wọn ò gbé Lálùpẹ̀ railway station. Àwọn òbí wọn lè ní àti sọ̀rọ̀ ajé wọn tá a gbẹ́jú mọ́. Tá a bá wà lọ́dún kan Justice Abbas lórí yìí aná àti gbé Lálùpẹ̀ yìí. So ilé ni wọ́n wá. Oyè tí a bá fún wọn yìí ààrẹ atólùṣe ọlọ́ọ̀dẹ̀ kẹ́ ẹ̀ ló bẹ́ẹ̀. Ìgbà tí ẹ bá gbà tán àyípadà rere yóò tún máa bá yín. Tẹ́ ẹ bá ti gbà tán àní fẹ́ kẹ́ ẹ dìnnà sí Lálùpẹ̀ bẹ́ẹ̀ ṣe dìnnà sí Lálùpẹ̀ ká tó fún yín nípò yìí. Nítorí pé ẹ ṣe dáadáa sí wa. Wọ́n ní àríṣe àríkà bàbá àrùgbó. Nínú kẹta lè tọ́ka sí lọ́jọ́ ẹ̀ka dàgbàsókè nínú Lálùpẹ̀ lónìí
ẹ̀ka jẹ́ ẹni tó bá ní kílẹ̀ rẹ̀ tó ṣe àtọ́kùn rẹ̀ ọlọ́run aláṣẹ ọlọ́run àgbẹ̀ ìgbà o àti gbogbo ẹ̀yin tẹ́ bá wá ẹ padà sílé láyọ̀ àlọ́ kàrí gbogbo wa o ẹ ṣé o. ní bàbá wa ilé ni wọ́n wá ní ètò ṣe wípé ìgbà tó tó bá ní ṣe bálẹ̀ ẹ̀kọ́ ni kọ̀ọ̀kọ̀ tó tó kọ̀ọ̀kọ̀ ní ṣe bálẹ̀ odò kó tó ní mẹ́wàá gbé fún kábíyèsí ọkọ̀ ìlú onílálùpọ̀ ti ìlú lálùpọ̀ àgbẹ́kìmí àkọ́kọ́ nílùú lálùpọ̀ kí wọ́n bá bá wa sọ̀rọ̀ kó tó di wípé ètò ìfinitoyè yóò lálẹ̀ ní pẹrẹwu. mo kí ọlọ́run justice mọ́ṣú rabas amúgbálẹ́gbẹ̀ẹ́ gidi ni wọ́n nígbà táwọn wò lórí afẹ́fẹ́ lórí ìkànnì àdídìgbò 88.7 FM lọ́sàn-án yìí nítorí lẹ́nu owó ètò tí wọ́n ṣe ní bus center láàárọ̀ yìí gbogbo ẹ̀ ló lọ lórí afẹ́fẹ́ ní ìkànnì àdídìgbò gbogbo tí bàbá wa justice mọ́ṣú rabas tí wọ́n sọ pàápàá jùlọ nípa dr hamid lóríọlá gbogbo ẹ̀ náà là ń gbọ́ tí gbogbo wọn sì ń gbin ìgbòho. thank you so much sir thank you so much for the support. bàbá ròyìn ní dáadáa bàbá òkú ṣàbẹ̀bí sólóore. ẹgbẹ́ tó lè fún kábíyèsí onílẹ̀-èdè ti ìlú lálùpọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀. ẹsẹ̀ kẹfà kàrọ̀ òkè olùlànà ẹsẹ̀ ẹ̀kọ́ kàrọ̀ òkè ọba ọlọ́àbúrà ẹsẹ̀ gàdúgbọ̀ òkè alábàtẹ́rẹ́ ẹ̀kọ́ kàrọ̀ òdòrẹ́ ìyọ̀ wọ́n ti gbogbo ọmọ olùlànà pátá àdúgbìdélẹ̀ pé ìwọ̀n kàyọ̀ báyìí làwọn máa rí ìwọ̀n kàyọ̀ báyìí làwọn máa ṣe ìwọ̀n jẹ́ ìbísẹ̀ fàyè gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ìbùkúrà láàrin ìlú Ìbàdàn àti Ìwó nínú ìtàn Yorùbá àti ìtàn ilẹ̀ Ìbàdàn. láti ìgbà tí mo ṣe gbọ́dọ̀ àpèrè bàbá mi gẹ́gẹ́ bí onílàlùpọ̀ àti ìlú lálùpọ̀ láti bí ọdún nínú sẹ́yìn. àlàáfíà ti ń fẹ́ ní ìlú lálùpọ̀ àlàáfíà ilẹ̀ ti ń fọwọ́ ní ìlú lálùpọ̀ nígbà lónìí. ọmọ Ìbàdàn ni wọ́n ọmọ alábùkọ ni wọ́n ti gbóná láìmọye ìgbà tó àti sọ́wọ́ ju ọmọ ìlú lálùpọ̀ láti ọjọ́ tó pẹ́. àti dùkọ́ lọ́wọ́ ọjọ́ sísè àbáṣe náà torí ara wọn kan dàgbà sókè ta nínú ìlú lálùpọ̀ lónìí. ìtí àwọn náà ṣe òkùnfà ó wà níbẹ̀ tó jẹ́ pé à ń tẹ ọlá lónìí. gbogbo sọ nínú ìlú lálùpọ̀ ọlá náà ọlá justice àbáṣe ẹgbẹ́ àkókò ọ̀rọ̀ wọn. bàbá wa ọ̀gá wa lọ́jọ́ Mashood Akíntúndé Akíntúndé Abbas rìtáyà wọ́n sì yege gẹ́gẹ́ bí ẹ̀ka àlékún ní òye ní ìlú lálùpọ̀ torí ẹ̀ láti fi orúkọ ní pẹ̀lú àwọn onílálùpọ̀ káàkiri pẹ̀lú àwọn àtìkù tìlúkálùpọ̀ tí a fi ní abẹ́fún ní ààrẹ àtayéṣe ti ìlú lálùpọ̀. olùmọ̀ kò ní ṣe àwọn ìkọlá fún tó ń pé ẹyẹ òkè tí a bá sọ̀rọ̀ kù gbogbo àṣeyọrí tí wọ́n ṣe láti ẹ̀yìn wá ó dábìí lójú pé àwọn ìyá wa lọ́kùn lóṣù ní olùrànlọ́wọ́ wọn. torí ẹ̀ láti sọ pé a fẹ́ fi oyè dá ìyáàfin Alirat Títílayọ̀ Abbas yòówé ààrẹ Àtàyèsè ìlú lálùpọ̀. àti ìyáàfin tí ẹ̀yìn Ìbàdànìkẹ́ Abbas ọtún yòówé ààrẹ Àtàyèsè ìlú lálùpọ̀. Òun gbé gbogbo àṣeyọrí tí bàbá wa justice àbáṣe ń ṣe ọlá ọlọ́run ọlá àwọn ayé àwọn náà. Kò sì sí bí a ṣe lè fún ọ nìkan tí a lè fún àwọn ayé àwọn náà. Àti ọlọ́run pé
àgbàtàlà bí àgbàtà ìgbà lónìí ìgbà náà táwọn ẹlẹ́sìn máa fi wò justice abaso tí ìrìtáyà gẹ́gẹ́ ọ̀bí ìrìtáyà rè ní òfin ìrìtáyà wọ́n tẹ̀sẹ̀ sẹ̀rẹ̀ ní orí tí ọba ní ìgbà yìí lónìí gẹ́gẹ́ ẹ láti ní gẹ́gẹ́ lónìí ní justice wa onídàájọ́ ọdún àbá kábíyèsí ní lónìí gẹ́gẹ́ ni wọ́n fẹ́ ní ti kúrò nínú iṣẹ́ onídàájọ́ kábíyèsí ní ipa pàtàkì tí wọ́n bá kó nínú ìlú wa yìí kábíyèsí ní ààfin wọn jòyè kábíyèsí ní kẹjá wọn nìkan àwọn àtìyàwó wọn ààfin wọn jòyè ní ìlú wa kábíyèsí ní wọ́n ti kó pàtàkì gan kábíyèsí ní àwọn ló gbé grade A court wá sínú ìlú wa yìí ìwọ ọ̀daràn ó dẹ̀ ti sá lọ kúrò nínú ìlú wa kábíyèsí wa ní sọ fún yín pé àwọn àtìyàwó wọn jòyè náà ni ó kábíyèsí náà mi ti yín wo wí ní àbí wí rẹ̀. Tó tó rìtáyà ẹjọ́ rẹ yóò dà. Ẹ dákun ó sì ní wọ́n ṣe ẹ dákun sígbà tí ń ṣe ìgbà tí ní kíní ọ̀hún bọ̀ tí ń dùn wọn sọ́ọ̀mù ọ̀gbà náà. Dákun gbẹ́nu sọ̀rọ̀ fẹ́yàwó lélẹ̀ àbí sunwó ná ẹ dákun sódò ìyàwó. Ṣé ẹ̀mẹ̀sẹ̀ tó ṣe torí mò ń gbé bọ̀ ní ẹjọ́ láìpẹ́ ní ìsìn. Mo ní wọ́n máa lóyún ó sì lọ lóyún. Rọ́bìsì ni mo ní ọjọ́ dẹ́yìn sẹ́ńsọ̀ ìkànnìyàn kó tó lóyún. Ẹ dákun ẹ bá àwọn tí wọ́n nílé bá ká mọ́mọ́. gbogbo ayé bá ń fi sọ́nù ọkọ̀ ẹ bá ń bá kí dánidáni ọkọ̀ ẹ bá ń bí pépà tí ń ṣe gíní ọ̀hún tí ń pajú pẹ̀ tí ń pajú pò sọ́ọ̀gì náà ń gbà náà. Bẹ́ẹ̀ màmá ṣe kà fún mi sọ́ọ̀mà ọmọ tí gbogbo ìlú ṣe rí owó ṣẹ́yún sẹ́yìn kẹ̀ nìṣó kóòtù nìṣó kóòtù. Ilé bí ó tó mọ̀ dẹ́ o, ilé yóò lọ́dún mọ̀lẹ̀ tó sì mọ̀ wá nígbà tí bẹ̀rẹ̀ ò bá ní sí mọ́. Ìgbà fún ọlọ́dún mọ̀lẹ̀ o, èmi wá rí bà lọ́wọ́ gbogbo àwọn àgbààgbà tí ń bẹ̀rẹ̀ kalẹ̀ pátápátá. Mo ṣe bọ́ gbogbo ládé ládé o, Adégòkè mo ṣe bọ́ gbogbo lóyè lóyè. Ẹ máa wọlé o, èmi wọlé kọjá dé. Mo jẹ́ wọ́n máa fi ọ́ o, tòun wọ́n máa fi
tí kò tó lọ́wọ́ ní bàbá tí wọ́n máa mú gbogbo owó lójú fẹ́lẹ̀ ní àdìgún ẹlẹ́ni ìdáwó bàbá mi àdìgún olóòlì ìtàn ọmọ tẹ́tí àkọyẹ gbòòrò ọmọ kájú ọ̀nà ìdílé gbòòrò bàbá mi àdìgún ọkọ̀ àjọ lọ́yẹ ọyẹ kì í pẹ̀lú ìgbẹ́sì ẹni abẹ́rẹ́ lọ́yẹ pa ọyẹ má pa ẹ̀ ọ́ ìdí bèbè. ọmọ sẹ́yìn àmì yọmọ ilé ṣe àmì sẹ́yìn gan. wọ́n ti lo ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ní kẹ́ẹ̀pẹ́ ẹ̀ẹ́dẹ́gbọ́ kẹ́ẹ̀tọ́. bákan náà mo fẹ́ pe ìyá wa ṣàìnà orí mi ò lé ẹ̀yìn àwọn ọmọ ìlú kan kò lọ́wọ́ àbí wọ́n fi ní o. bàbá ní kẹ́ẹ̀tọ́ wọ́n ní kẹ́ẹ̀tọ́ kẹ́ẹ̀tọ́ ẹ̀tọ́ oyè náà yóò mọ̀ ẹ má bínú onílé ọba ìgbìyànjú owó tó yẹ ká gbà lẹ́ẹ̀mẹ́fà ẹ̀mẹ́sàn-án ẹ̀já gbà lẹ́ẹ̀kan owó báyẹ̀ bàbá kí wọ́n pẹ́ lórí ìdọ̀bálẹ̀ owó pé a fún wọn ní special ọmọ tó máa bọ̀ wájú ẹjọ́ ẹ̀yìn ẹyẹ ilé wa àìjọ́ ẹjẹ́ ká wá ọmọ bá náà. gbogbo ẹgbẹ́ tẹ̀lé bàbá àti màmá wá sí bíbá yìí ẹ jáde wá wá sọ owó bàbá àti arúgbó ìgbẹ́ni méjì ọlọ́run ló gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti fún wa fúnra wa àwọn àjà o. ilẹ̀kẹ̀ sí àwọn bàbá wa àtàwọn ìyá wa lọ́rùn kí wọ́n lè gba sàtífíkẹ̀tì wọn wọ́n sàn fọ̀rọ̀ sórí ìkẹta fẹ́ ṣe nìyẹn. ṣé èyí olóyè ṣe ti gbá tẹ́fẹ́ bá àti bá wọn san owó ewé ìtọ́kù nísìnyí òun ni bẹ́ẹ̀ yẹn ti tilẹ̀ kójọ èkó nǹkan tẹ̀lé èyí ni wọ́n kó pípẹ́ fún ìlú òun ni nǹkan mìíràn ṣùgbọ́n àti wọ́n dúdú lóye mọ̀ èmi àti yín náà mọ̀ òun ni ilẹ̀kẹ̀ àwọn owó ewé sáwọn nípa owó ilẹ̀kẹ̀ ni ọ̀pọ̀ àni ó sì tilẹ̀kẹ̀ sí wọn lọ́rùn owó ilẹ̀kẹ̀ lọ́pẹ̀ báyìí o ẹwà fún ilẹ̀kẹ̀ Komisanna. Chairman. ẹgbẹ́ ìlú ìgbìmọ̀ owó ilẹ̀kẹ̀ wá lọ́wọ́ àwọn gáúsù ti sanwó ilẹ̀kẹ̀ bàbá wọn wọ́n ti sanwó lọ́wọ́ bá wọn ti ní kọ́ wá gbà á. Bàbá ní kò ní wọ́n wọ́n lọ́wọ́ wọ́n ti di olóyè ìlú Lalupon. bàbá ní wọ́n ti di olóyè ààrẹ Atáyésè ìlú Lalupon. Wọ́n ti kórè ẹ̀ náà mọ́ lórí o. Wọ́n ní ọlọ́yẹ̀ tí èèyàn náà kọ́ máa wọ́n ní orí o. Òyìnbó ọlọ́run láti ìlú ẹjọ́ máa tó lóògùn ẹ̀yọ́ máa tó lóògùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló kàlẹ̀ kẹ̀wọ̀n nípa kọ́ọ̀tù sí ọ̀gùn lọ́nà lọ́nà ọ̀rọ̀ àpáta ìlà 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 Ó kú títí àwọn ìyá wa ní báyìí ìyá wa yèyé ààrẹ Atáyésè ìlú Lalupon àwọn ọlọ́kùn tí wọ́n gba ìlẹ̀kẹ̀ báyìí. Ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ bàbá. Bàbá ní ìlẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́ yìí kò ní owó wọn lọ́wọ́ o. Àwọn là ń fi sọ́wọ́ ìwọ̀n ní bákọ̀ sọ́wọ́ yìí. Bàbá ní tọwọ́ là ń fi sí wọn lọ́wọ́ yìí wọ́n ní bákọ̀ sọ́wọ́ wọn o. ọlọ́mọlá ọlọ́pàá ìlà 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 ẹ̀yà ìkéjìlá obìnrin ẹ̀jẹ̀ wọn ẹ̀yà bìsílà ẹ̀jẹ̀ 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 síbí. Ṣé gbẹ lọ? owó ìwé bí ọjà ẹ̀jẹ̀ ìlú owó àkókò ní. láti òbí lọ ẹ̀mí wúlò àpẹẹrẹ ẹ̀mí kíkọ́ lórí àkókò jẹ́ ẹ̀mí wúlò ẹ̀mí ìfúnṣọ́ ẹ̀kọ́kọ́ wa jìnnà ẹ̀kọ́kọ́ wa kaná lórí ìgbà ìwé ṣẹlẹ̀ ọlọ́pàá ńlá wà lápò ọ̀tá ìgbà ọ̀nà ẹ̀lẹ́. ọ̀yá ó sì bẹ̀rẹ̀ rẹ̀. ẹ̀yà kòkó wa mímọ́ lórí àṣìkò àmì lọ́wọ́ lórí àkókò wa lórí. àpẹẹrẹ bí ẹ̀mí lórí lórí àkókò jẹ́ ẹ̀mí lórí ẹ̀mí ìfúnṣọ́ ẹ̀ bàbá wa jìnnà ọ̀nà
rí wọn mú gbogbo. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Iṣẹ́ ìyàkọ́ iṣẹ́ Ọlọ́run ti ẹ̀. Àwọn ilẹ̀ ìyàkọ́ sí o. Ààrẹ o, ààrẹ.